account ta pin ni kẹ́ bá mi ṣe birthday mi sí account Fatima ni ẹ wo nǹkan tá Rejan ṣe wo ẹ wá Rejan Rejan open account less than 24 hours Ọlọ́run wá gbé Fatima wá fún wa ó wá ní ká má dáwó pa a má dáwó pa a má da fẹ́ dáwó pa ẹ wo ẹ wá wo ńgbà tó kọ ewì tá Rejan kọ ewì òun rèé èmi ò ní mọ̀ tí sọ pé àwọn wo lélẹ̀ ẹ jẹ́ n block àwọn wìrẹ́lẹ̀. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ti padà mú ìlérí rẹ̀ ṣẹ o bí ó ṣe bẹ̀rẹ̀ donation fún arábìnrin tí ó jáde wá fún Portable wípé ó ní ọmọ lọ́dọ̀ òun. Lizzy Anjorin ti bẹ̀rẹ̀ donation ó ti bẹ̀rẹ̀ rẹ̀. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká wo bí Lizzy ṣe bẹ̀rẹ̀ donation nínú fọ́nrán yìí ó ti yá o. mo ní kí Fatima pin account àwọn wòlíì ẹ wò kí lẹ rí ẹ wò paste your account details please let's put something there you do make us happy ẹ ti nígbà tó kọ ewì ó dẹ̀ pin account yẹ ẹ Fatima máwa náà happy àbí Fatima mẹ́mi àti yín happy ìwọ tó bá mọ̀ wípé Ọlọ́run ti ara Fatima make happy gbogbo ẹ̀yin tẹ̀ ń pin account ẹ máa block yín dànù ẹ̀yin olè amúrọ̀bà ìwọ tó bá mọ̀ wípé Ọlọ́run ti ara Fatima make happy lórí case Rejan ó yá dáwó sílé Ọlọ́run o paste your account details please let's put something there you dey make us happy ṣẹ́ríjọ́ tó kọ ewì fún mi ó dẹ̀ pin account ẹ ti rí ìwọ tó bá mọ̀ wípé gbogbo aniniláre o fẹ́ kàn ṣẹ̀sìn bá Rejan ṣe ṣẹ̀sìn ó yá lọ dáwó fún ìyàwó Rejan ẹ lọ dáwó fún massively ẹ jẹ́ ká tara ẹ̀ san lọ́hùn bó ṣe ń sanwó yẹn wá sọ fọ́lọ́hun pé ìwọ Ọlọ́hun bí mo ṣe ń sanwó fọ́mọbìnrin yìí gbogbo ọ̀tá tó ló ná ó kọ̀nà tí mo fẹ́ gbé gbà bá mi gbé orí kan dìde bíi Fatima tó máa fi rú ẹ̀dá bẹ́ẹ̀ ṣẹ̀sìn ṣó ti Portable ẹ stop èmi ò ń ṣe parliament stop sending request please kẹ́rí ẹ wò post your account details ó dẹ̀ post yẹ ó ní ṣé ẹ̀ ń rí dáadáa ṣá post your account details please let's put something you dey make us happy ìwọ tó bá mọ̀ pé Ọlọ́run ti pàṣẹ Fatima make her happy ó yá ìwọ náà ṣe kíni ẹja dáwó fún Fatima tó bá mind ṣé kí n send owó ẹ sí Zimama once and for all Fatima tó bá mind prayer point ni sọ fún Ọlọ́run bó ṣe ń dáwọ́